ẹyọ bẹ́ẹ̀ náà ni tí ológì bá fẹ́ polówó láàárọ̀ kùtùkùtù wọn ní ológì yín ti dé, bó bá sọwọ́ ọ̀sán ni bóun fùfú bá fẹ́ polówó tí wọn ní onífùfú yín ti dé o. Lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 èmi àyànfẹ́ Elédùmarè yìí máa sọ pé ọmọ oníròyìn yín ó mà tún ti ṣe bẹ́ẹ̀ dé sórí ìkànnì yìí gẹ́gẹ́ bí ìṣe tàwa lórí ìkànnì tá a yàn láàyò, kì í sì ṣe mímọ̀ ṣe tàwa o bí kì í ṣe àtìlẹ́yìn Elédùmarè tá a rí gbà àtìkúnlọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tá a jọ wà lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tá a jọ wà yìí. Mo gbàládùra pé agara kì í dóni ṣe Elédùmarè, agara kò ní dá mi kò sì ní dẹ̀yìn náà, èmi ní ìmọ̀ wá ẹ̀yin ní ìmọ̀ bá ní gbogbo ìgbà. Ebe tí mọ̀ pé oko níròyìn ò ní yí padà yànfẹ́ Elédùmarè òun náà ló kọ tèmi jẹ́. Ìròyìn tá àsìkò yìí tún lélẹ́yìí o pẹ̀lú bó ṣe ń lákàkì tó sì ní ìkìmí nínú bí mo ṣe ń gbé wá ní gbígbóná kó má bàa tutù. Ẹ já mọ́ wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Rògbòdìyàn ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Èkó ń tẹ̀síwájú. Miranda ló ti pariwo síta pé wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́nu òun báyìí o pẹ̀lú bí IGP ti ṣe pàṣẹ kí wọ́n kó gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò kúrò ní sàkání rẹ̀ báyìí. Àjọ EFCC ti gbé agbẹjọ́rò ní ìpínlẹ̀ Enugu lọ ilé ẹjọ́ lórí ẹ̀sùn jìbìtì owó tó tó 41 million naira. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn olùgbé ti pariwo síta pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tí ìjọba ṣe ń kẹ́kọ̀ọ́ ní ilé ìwé tó kù díẹ̀ tí ó dàwó lulẹ̀ tán. Àfi kọ́lọ́run kó ṣàánú ẹni ní lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Àwọn ajínigbé náà tó ti jí àgùnbánirọ̀ kan gbé ní òpópónà Benin sí Ọ̀rẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ náà ní àwọn kò ní sinmi láti fọ ìlú ọ̀hún mọ́ pẹ̀lú bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ lé àwọn ọlọ́jà tó ń dúró síbi tí kò bófin mu kúrò níbi tí wọ́n ti ń tajà ọ̀hún. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Rògbòdìyàn ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Èkó ló ń tẹ̀síwájú pẹ̀lú bí Miranda ṣe pariwo síta wípé wọ́n ti ń dúnkokò mọ́ òun tẹ́sí ti fẹ́ gbẹ̀mí lẹ́nu òun báyìí lẹ́yìn tí IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun tó pàṣẹ pé kí gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń bẹ pẹ̀lú Miranda kí wọ́n fi í sílẹ̀. Ní ṣe ni Miranda ti pariwo síta láti ẹni tó jẹ́ alájọṣepọ̀ rẹ̀ nínú ètò ti sọ bí mà lẹ́nìí wípé ìjọba ti pàṣẹ o ń pé kí wọ́n kó gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n dáàbò bo Mojísọ́lá Miranda tó jẹ́ abẹnugan ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó kúrò lára rẹ̀ báyìí tí wọ́n sì ti kó fún ẹni tó jẹ́ Mọ́dàsírù Ọbaṣà abẹnugan tó fọwọ́ sí júwèlé fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ní ṣe ni ọ̀rọ̀ náà ló ti di awuyewuye báyìí nígbà tí ẹ̀mí Mojísọ́lá Miranda tí kò balẹ̀ lórí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí nípa bó ṣe sọ dímọ̀ wípé wọ́n ti fẹ́ gba ẹ̀mí lẹ́nu òun kò ní ẹ̀ṣọ́ aláàbò kankan mọ́ tí wọ́n sì kó àwọn míì padà láti fi pààrọ̀ àwọn tí wọ́n kó kúrò tí wọ́n ń sọ òun. Báyìí ni ọ̀rọ̀ náà ló ṣe di ariwo tó sì ti di awuyewuye báyìí níbi tí Mojísọ́lá Miranda Lasbati tó ti fi ohùn léde pé ẹ má wò mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà ní ṣe náà ń dúnkokò mọ́ ẹ̀mí òun ní abẹ́nú báyìí o pé aburú kankan kò sì gbọdọ̀ ṣe òun. Kò pẹ́ kò jìnnà tí ìròyìn eléyìí jáde nípa bí wọ́n ṣe pàṣẹ wípé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ọlọ́pàá àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń dáàbò bo Mojísọ́lá Miranda kí wọ́n kúrò ní ọ̀dọ̀ rẹ̀. Ní ṣe ni ìròyìn míì ló ti jáde báyìí níbi tí fídíò ọ̀hún tó ti ń já rìnrìn káàkiri ayélujára tí wọ́n ti ń ṣe àfihàn ẹni tó jẹ́ abẹnugan tẹ́lẹ̀ Mọ́dàsírù Ọbaṣà tó ti fi tagídí tagbára pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n kún fọ́fọ́ tí ó ti fi agídí ọ̀hún wọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí fídíò ọ̀hún ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Mọ́dàsírù Ọbaṣà àti àwọn ẹ̀ṣọ́ aláàbò náà fi agídí àti agbára ya wọ ọ́fíìsì abẹnugan ti ìpínlẹ̀ Èkó báyìí lẹ́yìn tí wọ́n yọ Mojísọ́lá lẹ́yìn tí wọ́n kó àwọn ẹ̀ṣọ́ aláàbò kúrò lẹ́yìn Mojísọ́lá Miranda. Ọ̀rọ̀ ń ti di awuyewuye nígbà tí oníkúlùkù tí wọ́n sì ń fi orí wọn pamọ́ lórí ọ̀rọ̀ abẹnugan kò ṣe abẹnugan ti ìpínlẹ̀ Èkó. Tẹ́ bá sì tún wá gbàgbé àmọ́ tí múròyìn náà wá ṣáájú àsìkò yìí níbi tẹ́ni tó jẹ́ kíláàkì ní ilé ìgbìmọ̀ asòfin náà èyí tí wọ́n sọ di mímọ̀ wípé wọ́n ti fọwọ́ sí júwèlé fún náà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ilé ẹjọ́ ní kó padà lẹ́yìn tí ilé ẹjọ́ ní kó padà sí ọ́fíìsì rẹ̀. Níṣe ni a sọ di mímọ̀ pé abẹnugan Mojísọ́lá Miranda kò fi
àyè sílẹ̀ èyí tó tún ti di yánpọnyánrin níbi tán ti ní àwọn yóò tẹ̀sí òfin bọ ọ̀rọ̀ ọ̀hún láti gbé Mojísọ́lá lọ sí ilé ẹjọ́. Àtọ̀tún àtòsì níṣe ni ara kò rókun tára kò sì rọ adìyẹ ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó báyìí nígbà tí ẹ̀mí Mojísọ́lá Miranda tó sọ dímọ̀ wípé ó wà nínú ewu ńlá ní ìpínlẹ̀ náà. That is it. Actor. Naim Osman. Actor. Ẹ̀gbọ́n ẹgbẹ́ni dákẹ́kẹ́ jókòó ẹgbẹ́ni dákẹ́kẹ́ jókòó ẹgbẹ́ni dákẹ́kẹ́ jókòó ẹ bá ti jà létí ìjókòó yìí ẹ filẹ̀. What are we doing? Why did that? You are here. Nobody is here. No problem. Ẹ jókòó. So how went I lost? Lost assembly. The better do night. Let them go and do the assembly. Hello. Let them go in. This is not the office. This is don't talk to ẹ káàbọ̀ padà. Àjọ EFCC ti gbé agbẹjọ́rò ìpínlẹ̀ Enugu relé ẹjọ́ lórí ẹ̀sùn jìbìtì owó tó tó mílíọ̀nù lọ́nà 41 náírà èyí tí wọ́n ní ó lù ní pọ́npọ́. Àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú báṣubàṣu àti kíkó owó ìlú jẹ lọ́nà àìtọ́ EFCC ẹ̀ka ti ìpínlẹ̀ Enugu ọ̀nà ní àwọn ti gbé ẹni tó jẹ́ agbẹjọ́rò Ifeanyi Chukwu Okonwo lọ sí ilé ẹjọ́ báyìí lórí ẹ̀sùn ìwà jìbìtì èyí tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bí wọ́n ṣe fi sójú òpó ayélujára X wọn tá a mọ̀ sí Twitter níbi tá ti ṣe ní àlàyé wípé Ifeanyi Chukwu Okonwo ó ṣe bẹ́ẹ̀ darí owó tó tó mílíọ̀nù lọ́nà 41 tó dá sínú àsùnwọ̀n títí ara rẹ̀. Ẹjọ́ ọ̀hún ló ti wà nílé ẹjọ́ láti ọdún 2022 níbi tí wọ́n ti ṣe ní àlàyé wípé wọ́n fi ààyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ láti ọdún ọ̀hún ṣùgbọ́n tí ìgbẹ́jọ́ tún tẹ̀síwájú báyìí ẹni tó jẹ́ agbẹjọ́rò fún àjọ EFCC Àjọbíèwé Rótìmí Ẹnìtàn ó rọ adájọ́ ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Enugu ìyún adájọ́ EN Olúedò wípé níṣe ni kí wọ́n fi agbẹjọ́rò ọ̀hún sí àtìmọ́lé lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án kó tó di wípé wọ́n mú ọjọ́ tí wọn yóò tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ rẹ̀. Àmọ́ ṣá níṣe ni ẹni tó fẹ̀sùn kàn náà tó tún jẹ́ agbẹjọ́rò ara rẹ̀ ó ṣe ní àlàyé wípé pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe wà ní iwájú ilé ẹjọ́ báyìí níṣe ni òun yóò dúró lórí àsìkò bẹ́ẹ̀lì tí wọ́n ti fi kalẹ̀ fún òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà tí ẹni tó jẹ́ adájọ́ Olúedò tó ṣe bẹ́ẹ̀ wo tọ̀tún àti tòsì ó gbé yẹ̀wò síra wọn ó sì gba bẹ́ẹ̀lì rẹ̀ nígbà tó sì ní kí ìgbẹ́jọ́ kó tún máa tẹ̀síwájú nínú oṣù karùn-ún èyí tá a ti rí ọjọ́ 13 ọjọ́ 14 àti ọjọ́ 15 inú oṣù karùn-ún lórí ẹ̀sùn jìbìtì owó tó tó mílíọ̀nù lọ́nà 41 náírà èyí tí agbẹjọ́rò náà tó lù ní pọ́npọ́. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn olùgbé ti pariwo síta pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ tí ìjọba ti ṣe ń kẹ́kọ̀ọ́ ní ilé ìwé tó kù díẹ̀ kó dàwó lulẹ̀ tán báyìí. Láti bí ọdún 5 ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́
St Philip's Academy èyí tó wà ní agbègbè tó pè ní Ayétòrò ní àárín gbùngbùn Ilé Ifẹ̀ náà ti sọ dímọ̀ wípé wọ́n ti ń kẹ́kọ̀ọ́ lábẹ́ òrùlé èyí tí kò bá òfin mu tó sì ṣeé ṣe kó ṣe àkóbá fún àwọn akẹ́kọ̀ọ́ tó ń bẹ ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Wọ́n sọ di mímọ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ Chaka èyí tí ó wà ní orí ayélujára X níbi tí ó ti ń tọpinpin àwọn ilé ẹ̀kọ́ tó kù díẹ̀ káàtó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ló fi ìròyìn náà léde ní àsìkò tó sì ń ṣe àlàyé wípé àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ St Philip tó wà ní ìlú Ilé Ifẹ̀ náà àti àwọn òbí àtàlágbàtọ́ ó ní wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti bí ọdún 5 sẹ́yìn pé kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ kán fi ṣàdá kán sì ṣe àtúnṣe lórí ilé ìwé ọ̀hún èyí tí kò ní òrùlé tí kò sì ní ohun èlò tí àwọn akẹ́kọ̀ọ́ lè fi kẹ́kọ̀ọ́ tí yóò mọ́yán lórí tí yóò sì yìn koro. Níṣẹ́ náà ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó mà kọ́ tí ọgbọ̀n yìí sí gbogbo ìpè tá ti ń pè wọ́n sí láti bí ọdún 5 sẹ́yìn báyìí èyí tó sì ní ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ ó wà nínú ewu tó mú kí àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ti wá ronú tán sì sọ di mímọ̀ wípé àwọn kò lè fi àyè sílẹ̀ káwọn ọmọ àwọn lọ ṣe bẹ́ẹ̀ ní ìjàmbá látàrí pé ó ṣeéṣe kí ilé ẹ̀kọ́ ọ̀hún kó wó lulẹ̀ lójijì lọ́sàn kan tàbí òru kan. Fún ìdí èyí wọ́n ní àwọn òbí míì wọn ò fi àyè sílẹ̀ káwọn ọmọ wọn tẹ̀síwájú nínú ẹ̀kọ́ nígbà tí wọ́n sì ń bá wọn lọ ṣiṣẹ́ oko àti ọjà tó fi mọ́ okòwò míì ju kí wọ́n máa lọ sí ilé ẹ̀kọ́ lọ. Wàyí o wọ́n ti wá pé gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ aláṣẹ àti olùdarí Adémọ́lá Adélékè wípé ká tètè bá àwọn wá ojútùú sí ìṣòro náà. Bẹ́ẹ̀ náà tún pe gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn níbi tán ti pe sẹ́nítọ̀ àti ẹni tó jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ ìlú Ilé Ifẹ̀ náà pé kí wọ́n tètè pàkítímọ́lẹ̀ wá ojútùú sí ìṣòro tí ń kojú àwọn akẹ́kọ̀ọ́ ní ìlú Ayétòrò yìí. Àfi kí Ọlọ́run ọba kó mọ ṣe àánú kó sì mọ dáàbò rẹ̀ bò wá lórílẹ̀‐èdè tá a wà yìí ni àwọn ajínigbé náà tó ti jí agùnbánirọ̀ kan gbé ní òpópónà Benin sí Ọ̀rẹ́ lásìkò tó ń lọ sí ibi ìlọṣiṣẹ́ agùnbánirọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n sì fi ìròyìn náà léde. Agùnbánirọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Lawal Rafiat Kòfowórọlá ó ní ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ló fi ìròyìn náà sójú òpó ayélujára Facebook níbi tó ti sọ mímọ̀ wípé káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n tètè ṣùgbà wọn lórí agùnbánirọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣetán ní ilé ìwé tó sì ń lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ láti lọ mọ ṣe agùnbánirọ̀ rẹ̀ ti ọlọ́dún kan èyí tí a máa ń ṣe òní tí wọ́n pè ní PPA. Ó ṣe ní àlàyé wípé ó gbéra láti Benin tó sì lọ sí ìlú Ìbàdàn níbi tí ó ti lọ gun ọkọ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n ní ṣùgbọ́n ní àárín Benin sí Ọ̀rẹ́ ó di ẹni tí ó di àwátì tí ó sì gbìyànjú láti pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun lánàá òde yìí níbi tí ohun rẹ̀ ti ń gbọ̀n pẹ̀lú ìbẹ̀rù pé níṣe làwọn ti bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. Ó ṣe ní àlàyé pé ọkọ̀ tí àwọn wọ̀ ohun gangan náà ni ó wà wọn lọ síbi tí àwọn ajínigbé ọ̀hún níbi tí wọ́n ti ń ṣọṣẹ́ ní ibùba wọn tó sì ní àwọn ajínigbé náà ti ń béèrè fún mílíọ̀nù lọ́nà 20 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Ọ̀rẹ́ Rafiat Kòfowórọlá tó fi ìròyìn náà léde ó júwe agùnbánirọ̀ náà wípé ó gbìyànjú ó tiraka láti rán ara rẹ̀ ní ilé ẹ̀kọ́. Ó ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ṣe lẹ́yìn ẹni tó wà ní akẹ́kọ̀ọ́ láti fi lè jẹ́ kí ó ní àṣeyọrí lẹ́nu ẹ̀kọ́ rẹ̀. Ó ní lásìkò tá tó ti wá jí gbé yìí kò sí ń pa lọ́dọ̀ àwọn òbí àti àwọn ojúlùmọ̀ rẹ̀ torí pé fúnra rẹ̀ gan ló tọ́ra rẹ̀ ní ilé ẹ̀kọ́. Ó ní fún ìdí èyí ẹ̀rù ń bo òun ò sì mọ nǹkan tí àwọn lè ṣe. Èyí ló fà á táwọn fi kéde ìjínigbé rẹ̀ káàkiri orí ayélujára wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tètè bá wọn wá ojútùú bóyá kó kan àwọn aláṣẹ àti olùdarí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè wọ ojútùú nípa bí wọ́n sì gba ọ̀dọ́bìnrin náà sílẹ̀ lákàtà àwọn ajínigbé ọ̀hún. Bákan náà ló sọ bímọ wípé àwọn ti bá àjọ NYSC yìí tó ń rí sí ọ̀rọ̀ àwọn agùnbánirọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ti bá wọn ní ìtàkùrọ̀sọ táwọn sì ti fi gbogbo ohun tó ṣe pàtàkì láti dá agùnbánirọ̀ náà mọ̀ táwọn ti fi ránṣẹ́ sí wọn. Ó ní ṣùgbọ́n títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ àwọn kò tí ì rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ àjọ ọ̀hún. Fún ìdí èyí ẹ dákun ẹ dábọ̀ ẹ dìde kẹ́ ṣùgbà agùnbánirọ̀ Lawal Rafiat Kòfowórọlá èyí tí wọ́n ti jí gbé. Ní ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ náà ò sinmi láti fọ ìlú ọ̀hún mọ́ pẹ̀lú bí wọ́n ti ṣe
lo gbogbo ọ̀nà láti lé àwọn ọlọ́jà tó ń dúró síbi tí kò bófin mu kúrò ní ààyè ọ̀hún. Àjọ wọléwọlé ti ìpínlẹ̀ Èkó tí wọ́n ń jẹ́ káyì ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ àkọ́bá yìí lẹ́yìn tí wọ́n sọ dímọ̀ wípé ọjọ́ táwọn fún àwọn ọlọ́jà tí wọ́n dúró sí orí kọ́tà àti àyè tí kò bófin mu ní agbègbè Èbúté Mẹ́ta àti ọjà Òyìngbò ní ìpínlẹ̀ Èkó tí ọjọ́ náà sì ti tẹnubodò níṣe ni àwọn àjọ ọ̀hún náà pa kìtìmọ́lẹ̀ láti lé wọn kúrò ní agbègbè náà kí àlàáfíà àti ìmọ́tótó kó lè wà ní àwọn agbègbè ọ̀hún gẹ́gẹ́ bí Tòkunbọ̀ Wàhábù ẹni tó jẹ́ kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ agbègbè àti ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó bó ṣe fi sójú òpó ayélujára rẹ̀ nínú fídíò táwọn padà ṣe àfihàn rẹ̀ fún wa lẹ́yìn gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wọ́n ṣe àfihàn bí wọ́n ti ṣe akitiyan láti lè jẹ́ kí àwọn ènìyàn náà kí wọ́n pa òfin mọ́ kásì má tò ọjà àbí ilé ìtajà kankan sí orí gọ́tà àti ibòmíì tí kò bófin mu ní ìpínlẹ̀ náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akíoníyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ̀ ìtẹ́ bá wa jẹ́ kú àìbínú ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn mi àtẹ̀mí àyànfẹ́ àtẹ̀yìntẹ́jọ́ olólùfẹ́ mi ànígbùrọ̀ àbúrú síra wa láṣẹ lọ́wọ́ Elédùmarè orílẹ̀-èdè àwọn onímọ́tò wọn náà nìyẹn àwọn onímọ́tò náà máa àwọn ọkùnrin dá nìyẹn ọkùnrin náà. Go back, hey, go back. Èmi ò lè fi ọmọ akọ́.
ọmọ là ẹ̀ mà. ọmọ là ẹ̀. ó yà wọ́n. Oh,